today, under the direction of the Honorable General Federation, the matter having been thoroughly reviewed by 5 reports, and we produced the defendants today before my lord at the federal court. The court had the allegation the state preferred against the defendant. They therefore have confirmed that they understood those allegations, chose to plead guilty to count 4, count 6, count 7 to 10, and pleaded not guilty in respect of count 1, 2, and 3. So we went ahead to review the fact of the case and to all witness, tender available and relevant evidence, which the court relied on and convicted those at the first, second, and third defendant. My lord had equally adjourned trial of the remaining count 1, 2, 3 to the 16th and 17th of September. The sentencing that my lord opposed today clearly demonstrates the commitment of the judiciary to the fight against terrorism, to show that in our jurisdiction, crime has no place to stay. And your lordship, the court rather, had them pronounced today by giving them life sentence in respect of count 6, and also the first defendant has now been sentenced to life imprisonment in respect of the remaining count 6, 7, 8, 9, and 10. So in all, we are happy with the decision of the court, and we are still using this opportunity to encourage our people that when you say something, you say something. Failure to disclose the activity of your family members and friends that you know are connected to crime is more or less your demonstration of accepting and agreeing with the unlawful activity that they are perpetrating. So let this be a signal or a sign, and also a message to everyone who are planning or intends to tow this part to desist from it. Akusi aku àtàárọ̀ gbogbo ala máa rájẹ jẹun láti Èdùmàrè. Àgàndá ọ̀rọ̀ Awíkóńkó ló kọ mi, pàápàá ni mo wá. Mo ní kí n ṣàlàyé bó ṣe ń lọ fún yín nípa àwọn ajínigbé ọ̀daràn tí wọ́n fi páńpẹ́ òfin gbé. Lára àwọn tí ọwọ́ ìjọba ti bà tí wọ́n sì ti gbé wọn lọ ilé ẹjọ́. Òní ni wọ́n sún ìgbẹ́jọ́ sí, òní náà nìdájọ́ wáyé. So pápápá mo wá ní ká sáré reflect lórí ẹ̀, ká mọ báwo ni nǹkan ṣe lọ nílé ẹjọ́, ẹ̀sùn wo ni wọ́n fi kàn wọ́n, kí ni tó ṣẹlẹ̀ lọ́hùn, bó làwọn onítọ̀hún náà ṣe bara jẹ́, àbí ká sọ wípé ìbarajẹ́ wọn wọ́n kàn á tiẹ̀ ni. Torí àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé téèyàn bá ti ṣẹ̀ lẹ́sẹ̀, èèyàn náà ó ti máa fọkàn ro bí ìjìyà rẹ̀ ó ṣe tóbi tó. Tán bá jẹ́ ẹni tó mọ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lọ, tàbí àwọn ntọ́rọ̀ mọ́ ìjìyà ẹ̀ṣẹ̀ wọn, ó yẹ kí wọ́n mọ̀ wípé bí wọn ò bá dájọ́ ikú fáwọn, ẹ̀wọ̀n gbére náà ló sì tún kàn. Torí pé lórílẹ̀-èdè Nàìjíríà ó dàbí ẹni pé ìṣẹ̀lẹ̀ tó bá jẹ mọ́ kú nìkan ni wọ́n máa ń dájọ́ ikú fún èèyàn lé lórí. Ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ ìdàlúrú ìfẹ̀míṣòfò, ìṣekú oró pààyàn náà yẹ kó jẹ mẹ́sàn-án, ó yẹ kó jẹ mọ́ ìdájọ́ ikú tá a bá wò dáadáa. So like I said, pápápá ni a fẹ́ mọ̀, kò dẹ̀ gbọ́dọ̀ dàbí business as usual tó jẹ́ wípé bá ti arrest wọn
là ń forgive wọn tá ń fún wọn ní amnesty tá ń rehabilitate wọn tá sì ń rí tá sì ń dá wọn padà sáàrin society. So eléyìí ni gbogbo wa sọ wípé àfẹ́rù ẹ̀ mọ́ ẹni tí wọ́n bá ti mú kán prosecute ẹ̀ kí wọ́n jẹ́ ká rí yóò lè jẹ́ káwọn míì tó bá tún fẹ́ ṣerú ẹ̀ kí wọ́n lè súnra kì yóò lè jẹ́ ẹ̀kọ́ fáwọn tó bá tún nírú ẹ̀ lọ́kàn yóò lè jẹ́ kóríyá fún àwọn aráàlú tá a fẹ́ mọ bí ti ń lọ yóò sì jẹ́ ìfinilọ́kànbalẹ̀ àti kóríyá fáwọn tí wọ́n ṣe wàhálà láti ráwọn èèyàn wọ̀nyí mú. So àwọn ìdínú tí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ò fi ṣòfò tó jẹ́ pé gbogbo ẹ̀ ló ní iṣẹ́ tó máa jẹ́. Breaking news ló bá jáde, pàjáwìrì yàjóyàjó ó ṣe jáde náà ni mo ní kí n má jẹ́ kí tiyín ó di ọ̀rọ̀ tó bá gbalẹ̀ wọn ìsọ́ láàárọ̀ ní tó bá gbà àárọ̀ wọn ìsọ́ lọ́sàn-án ọ̀sán lílé ìbá wa ọ̀sán náà la ní ká má jẹ́ kí tí ẹ̀yìn èèyàn ló di. ṣe gbádùn mi bàbá ní á dá dúró ta la fẹ́ dá dúró dè èyí tá a fẹ́ bá sọ̀rọ̀ náà rèé látọ̀dọ̀ yìí ni ọ̀dọ̀dọ̀ àwọn kan látọ̀dọ̀ àwọn kan ní ọ̀dọ̀dọ̀ àwọn kan bí ròyìn ṣe tàn kálẹ̀ bí òrùn ọ̀sán nù bí ṣe ràn mọ́ bí ìmọ̀nà bí ìtàn mọ́nà nù bí n tá a sọ lórílẹ̀‐èdè Nàìjíríà bí ṣe di ti ń káàkiri àgbáyé nù torí pé ìṣẹ̀lẹ̀ tó ríire ó kárò oko wálé ìjọ́rìtì èèyàn ló sì fẹ́ mọ bí ṣe ń lọ ìjọba mọ̀ fásitì pápápá wọ́n ti gbé wọn lọ ilé ẹjọ́ pápápá good afternoon sir pápápá wọ́n ti fẹ̀sùn kàn wọ́n pápápá wọ́n ti gbé wọn lọ ilé ẹjọ́ pápápá wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún wọn. Alright ẹja farabalẹ̀ tẹ́ ẹ bá gbàgbé ní oṣù tó lọ níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti bà àwọn afurasí ọ̀daràn 6 tí wọ́n ní líǹkì sí ìjínigbé Ahoro Ìṣẹ̀lẹ̀ níjọba àbílẹ̀ Oríire. So àwọn 6 tí wọ́n mú yẹn God bless you sir, God bless you sir, God bless you ma. Àwọn ló ràn ìjọba lọ́wọ́ tí wọ́n fi gẹ́ẹ̀tì location àwọn ẹbí àwọn tó ṣẹ́kù sínú igbó tí wọ́n fi ààrẹ tí wọ́n fi wá àwọn ẹbí wọn lọ wọ́n fi kó àwọn ẹbí wọn rìkọ́ọ̀dù fídíò wọn sẹ́ǹdì ẹ̀ sáwọn ajínigbé tó wà nínú igbó. eléyìí làwọn rí tí wọ́n fi mọ̀ wípé ọmọjá ti kó ní yà ń rà á ejò tí wọ́n kò ń bi tàná báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsín jẹ ẹ̀rùn á máa yanjura wọn lọ. àwọn náà ò ṣe méjì wọn ò ṣe méjì wọn gba kádàrá wọn yọ̀ǹda àwọn ọmọ wa àtàwọn olùkọ́ wọn tó ṣẹ́kù kí wọ́n máa lọ láyọ̀ àtàláfíà. àwọn kan ní ó fi orí kó ẹ̀ṣẹ̀ àwọn tó kù lọ àwọn tí wọ́n àrẹ́sì 3 nínú wọn náà níjọba àpapọ̀ gbé lọ ilé ẹjọ́. ṣé ẹ gbàgbé nínú request àwọn tó jí àwọn akẹ́kọ̀ọ́ gbé wọ́n láwọn ọ̀gá àwọn kan ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n lágodi àwọn kan ń bẹ lábólóńgó kí wọ́n bá wọn dá wọn lẹ̀ ń bọ́ yá wọn ní 2 péré ni wọ́n. ìjọba ti bá àwọn méjèèjì náà lọ ilé ẹjọ́ ìjọba ti dájọ́ ẹ̀wọ̀n gbére fáwọn náà ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ti àwọn 3 tán gbé lọ ilé ẹjọ́ yìí tí wọ́n dá lẹ́jọ́ lónìí. So ó dà ẹ jẹ́ kọ́kọ́ padà reflect lórí ìgbà tí wọ́n arrest àwọn yẹn. Ọ̀yọ́ State Police Command arrest 6 suspects linked to Ògbómọ̀ṣọ́ kidnap. I quote, the Oyo State Police Command says
it has arrested 6 suspects and local informants through operational tactics who were having conversation with the bandits responsible for the Ile Orile local government area school abductions. Ǹjẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi rí àwọn yẹn mú? Òun náà ni pé ìkan nínú wọn mú lára fóònù àwọn tí wọ́n jí gbé. Wọ́n mú àwọn kan bí tán ti wá gbé ransom, wọ́n wá gba ransom. Pé táwọn èèyàn bá fẹ́ san ransom, ibì kan ni wọ́n lọ gbé sí. Àwọn èèyàn kan ni ó gbà ń bẹ̀ tí ó gbé lọ fún àwọn ajínigbé. So wọ́n mú àwọn kan fún yẹn. Ẹlòmíì tí wọ́n mú ń pé wọ́n bá fóònù ìkan nínú àwọn tí wọ́n jí gbé, wọ́n bá lọ́wọ́ ẹ̀. Bó ni wọ́n ṣe bá lọ́wọ́ ẹ̀? Mo rò pé ó máa fẹ́ transfer owó láti inú àkáǹtì ẹni yẹn, bóyá ó fẹ́ change pin or anything. Ní bank fi send the pin sí family ẹni tí wọ́n jí gbé, tí fóònù mi ń bẹ lọ́wọ́ wọn, tí email ń bẹ lọ́wọ́ wọn, wọ́n rí email. So yẹn ni àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ inú eléyìí ni wọ́n lò tí wọ́n fi rí àwọn kan mú. Ńgbà tí wọ́n mú àwọn mẹ́ta làwọn eléyìí ń jẹ́wọ́ ni wọ́n fi rí àwọn mẹ́ta míì mú kó tó di pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní tọpa àwọn tí wọ́n rí mú yẹn. However, official security reports indicate that none of the main bandits inside the forest has been arrested yet. Ìyẹn túmọ̀ sí pé àwọn tá a mú yìí o, àwọn olùrànlọ́wọ́ àtàgbòdegbà wọn ni. Àwọn tí wọ́n jiyàn gbé gangan àwọn sì wà nínú igbó àti rí wọn mú. Ṣùgbọ́n àwọn agbódegbà yìí ló ràn wá lọ́wọ́ tó jẹ́ àmọ́ ibi táwọn tí ń bẹ nínú igbó wà. So as they continue to evade tactical net, bọ́n ṣe ń dágbọ́n ni wọ́n ń rí ọgbọ́n wọn kọjá. Báwọn iléeṣẹ́ agbófinró, ìjọba àpapọ̀, àwọn security agents bọ́n ṣe ń gbìyànjú tó làwọn yẹn ń yọrí bọ́rọ́. According to official statements from the Oyo State Police Command, the tracked individuals were Babangida and Kabiru, who acted as local logistics providers. Couriers and informants were apprehended in Ojo area of Ibadan while attempting to retrieve exchange money, ransom for the bandit. Wọ́n fẹ́ bá wọn tí ń bẹ́nu gbogbo owó. Kàn bá wọn gbé lọ, ọwọ́ bá wọn eléyìn. Bí ìbá ṣe pé èèyàn mọ nǹkan tí ń ṣe. Wá sí yànyà Ìbàdàn láti wá dánrú iṣẹ́ láabi bẹ́ẹ̀ wò, okay. Adéwuyè, Àyànwọlá àti Rafiu were arrested during follow-up investigation. Ńgbà tí wọ́n mú àwọn mẹ́ta yẹn, làwọn yẹn dákọ̀ àwọn mẹ́ta ilé yìí. They are from the Gbudu area of Kwara State and Agboare in Oyo State. Ìlú tí wọ́n nìyẹn. 3 accounts served as temporary holding point to distribute cash to the forest band bandits. So àkáǹtì mẹ́tẹ̀ẹ̀ta yẹn, Central Bank of Nigeria wọ́n kọ́kọ́ gbẹ́sẹ̀ lé, wọ́n restrict ẹ̀, wọ́n ò jẹ́ kó yọ jáde mọ́, wọ́n ò jẹ́ kó jẹ jáde mọ́. So the Central Bank of Nigeria and anti-graft agencies have since trapped on the account numbers associated with those names. So gbogbo account number torúkọ wọn wà ń bẹ̀ òun, wọ́n kọ́kọ́ gbẹ́sẹ̀ lé. Adeleye, a student from a nearby university, was tracked by military personnel. He was apprehended after being caught with a victim's phone. The email the man sent to the parents were traced directly to his device. Bọ́lọ́n bá fẹ́ fojú àṣebi hàn, nǹkan kan náà lọ́lọ́run ó lò gẹ́gẹ́ bí atọ́nà atọ́kùn tó ń tàn ó fi ṣìṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n pààyàn tán rò pé àwọn mọ̀jẹ̀ gbé, nǹkan kan náà ni máa ń padà tú wọn fó. Táṣìírí ó fi tú, táfi máa sọ pé ẹ̀jẹ̀ lágbára, Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run kàn máa ṣe níṣe tí ó fi fojú àṣebi hàn tó jẹ́ pé kò sẹ́ni tí ó ṣe nǹkan tí ó mú jẹ gbé. Tó bá rò pé ó mú jẹ nísìnyí, àṣírí rẹ̀ ó tú lọ́la. So Oyo State Police Public Relations Officer noted that investigators intercepted their conversation with local informants on how to navigate Old Oyo National Park step-by-step direction to evade military borders. Bó làwọn tí ń bẹ nínú Old Oyo National Park tí wọ́n ṣe láǹfààní àti jáde kó ń bẹ̀ wọnú bòmíì táwọn checking point
tí sọ́jà wà táwọn kọ́sítọ́ọ̀mù kankan wà tí wọn ò fi ní fura tí wọn ò fi ní mọ̀ so ìyẹn jẹ́ iṣẹ́ táwọn ń ṣe fáwọn ajínigbé. Alright, ẹ já sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tòní, ìròyìn tó gbé mi wá gangan. Tàwọn mẹ́ta tí wọ́n gbé lọ ilé ẹjọ́ orúkọ wọn. The 3 men were prosecuted by the Department of State Services DSS níjẹ́ báwọn on a 10 count. Ẹ̀sùn mẹ́wàá wọ́n fi kàn wọ́n. Charge bordering on terrorism, ìdàlúrú, kidnapping, ìjínigbé, concealment of information, agbódegbà. Wọ́n mọ̀nà tá a fi lè rí àwọn ajínigbé mú, wọ́n mọ̀nà tá a fi lè já àwọn afẹ̀míṣòfò mú, wọ́n ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn, wọ́n ń bo àṣírí wọn. Ìyẹn ni concealment of information. So, and other related offences. Àtàwọn ẹ̀sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, the Federal High Court in Abuja has sentenced 3 suspects linked to the abduction of school children and teachers in Orile local government area of Oyo State to life imprisonment after they pleaded guilty to terrorism-related offences. Bó bá jẹ́ wípé ibòmíì ni wọ́n ẹ̀sẹ̀ máa ń lọ lọ́rùn. Are you guilty or not? I'm not guilty. Tó bá sọ pé I'm not guilty, wọ́n sọ pé kán lọ remand ẹ̀. So ó di kó o máa wá lọ́ọ̀yà kó o máa wá nǹkan kan káàkiri kán ẹ̀sẹ̀ máa gbẹ́jọ́ rẹ̀ wá sí kóòtù. Ṣùgbọ́n once tó bá ti plead guilty, ìyẹn túmọ̀ sí pé ó ti gbà pé ó jẹ̀bi ẹ̀sùn. Tó bá dẹ̀ tí wàá jẹ̀bi ẹ̀sùn, wọn ń fàágùn lọ títí mọ́, ìdájọ́ ló sì kù. Kódà o níwọ̀n bá gbà tó ti gbà pé ó jẹ̀bi ẹ̀sùn o, ìdájọ́ ẹ̀sùn rẹ̀ rèé, ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ rèé ló kù. So after they pleaded guilty to terrorism-related offences, Justice Salim Ibrahim handed down the judgment on the 3 convicts, identified as Abdulrasaq Umar, also known as Abu Khalifa, and Abu Khalid, Yunusa Musa, also known as Yunusa bin Musa, and Samisu Adamusani, also known as Abu Tisa, ordering that their life sentences take effect from the date of their arrest. Látọjọ́ tẹ́ ti mú wọn o ní ẹ̀wọ̀n gbére wọn ti bẹ̀rẹ̀. Ẹ gbọ́, kẹ́ni yàtọ̀ nù Aṣírù àtàlàdé. Ọjọ́ tán ti mú ẹ̀wọ̀n gbére ni o. Wọ́n yìí bọ́ nú ẹ̀wọ̀n gbére. Ìyẹn túmọ̀ sí pé wọ́n ò fọjọ́ sí títí ayé. Ìyẹn túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni wọ́n dàgbà tí wọ́n dògbó sí. Ẹ̀tún wá ní látijọ́ tẹ́ ti mú ló ti bẹ̀rẹ̀. Ẹ bá bẹ̀rẹ̀ látọjọ́ náà, ẹ bá bẹ̀rẹ̀ látọjọ́ ìdájọ́ pé sọ pé òní ló bẹ̀rẹ̀ o. Òní ìgbà àtọjọ́ the same thing náà ni. Ṣùgbọ́n torí bí òfin ṣe lọ, bófin ṣe là kalẹ̀, báwọn olófin ṣe máa ń ṣe, òun ni pé wọ́n ṣe ní step by step. Wọn ò ní rú mọ́ra wọn. Bí ìdájọ́ yẹn ṣe gbà náà ṣe máa gbé kalẹ̀. Ókè látọjọ́ tá a ṣe àrẹ́sì wọn náà ni ìdájọ́ wọn ti bẹ̀rẹ̀. Bó bá jóṣù 6 náà wọ́n fún wọn. Wọ́n á sọ pé láti jọ́ ta ti àrẹ́sì wọn, ìbá àjọsù kan lẹ́yẹ ti àrẹ́sì wọn kẹ́ tó gbé wọn wálé ẹjọ́, ẹ ti máa yọsù kan yẹ kúrò ńbẹ̀. Ní ti gbogbo yẹn mìíràn nìyẹn. Okay. The 3 men were prosecuted by the Department of State Services DSS on a 10-count charge bordering on terrorism, kidnapping, concealment of information and other related offences. Before the sentencing, counsel to the defendant pleaded with the court to temper justice with mercy, urging Justice Ibrahim to impose lighter sentences. Ṣẹ́rí nǹkan àwọn lọ́ọ̀yà, àwọn agbẹjọ́rò, tí wọ́n bá rọrùn wọ̀ kí wọ́n wá pè mí lẹ́jọ́. Iná. Àdáná, àríwárí kò gbé méjì kan náà ni. Ẹ bá sọ pé àlùjánnà nílé wa. Kí náà bóun náà ṣe máa bẹ̀rẹ̀ orin yẹn náà. Àlùjánnà nílé àwọn lọ́ọ̀yà. Òun náà tún wọná. Torí pé àwọn lọ́ọ̀yà ẹ máa mẹjọ́ tí èèyàn ò ní lè jàre. Wọ́n dẹ̀ tó máa push ẹ pé kò ní ìsólẹ̀ pé o ní case. Àwọn èèyàn ti plead guilty. Agbẹjọ́rò wọn tó sọ pé kádájọ́ kó tamper justice with mercy. Iṣẹ́ wo ni wọ́n ṣe tó jẹ mọ́ mercy? Ṣé tí wọ́n ṣe sóṣèèsì ni àbí wọ́n mọ̀ọ́mọ̀? Kí la fẹ́ tamper justice with mercy lórí wọn fún? What? So but àwọn agbẹjọ́rò ò ní ṣàìṣiṣẹ́ tiwọn.
àwọn náà ò ní sáré heart pé àwọn ń gbìjẹ ẹni yìí, àwọn ń defend ẹni yìí ni wọ́n mẹ́ntí ọ̀yẹ́ kan defend ṣùgbọ́n when money is involved bí lọ́ọ̀yà bá sọ pé òun ò defend ẹ iṣẹ́ kí wàá lọ́gbà kí lọ́ọ́ lọ read school kí ló ṣe law fún kí ló jẹ́ lọ́ọ̀yà fún. Lawyer must be for or against. Is it that can speak for you or speak against you? So gbogbo ẹ̀ náà ló yé àwọn agbẹjọ́rò. Alright, to impose lighter sentences, the defense lawyer argued that the convicts were first-time offenders. Ẹ gbọ́, ṣé ìṣe ọ̀rọ̀ òpònú nìyẹn? First-time offenders. Ìyẹn túmọ̀ sí pé wọn ò tí ì mú wọn fúnrú ẹ̀ rí. Ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣẹ̀nu. Ṣùgbọ́n ṣé wọ́n fọ́ lójú ni àbí wọ́n di létí? Ṣé wọn ò ní rísì tán fi ṣe tàbí tán fi ṣẹ̀ṣẹ̀ yẹn? So ìyẹn ṣe wá kàn wá, ó ṣe wá kàn wá ń tiwa. So first time